kẹ́yìn brọ́dà mi àti sísá mi káàkiri àgbáláyé. Lórí ìkànnì ni a ti ń gbé àṣà, ìṣe àti ẹ̀sìn ilẹ̀ wa lárugẹ. Níwájú mi ẹ rí àwọn ìwé tí mo kó síwájú báyìí nípa òtúrá méjì tí awuyewuye ń lọ lórí rẹ̀ ni mo fẹ́ gbìyànjú láti wo àwọn ìwé tó wà lọ́wọ́ mi níwájú mi wọ̀nyí láti wò ó pé ṣé lóòótọ́ ni òtúrá méjì sọ̀rọ̀ nípa pé kéèyàn lọ máa kírun tàbí òtúrá méjì ń kí Ifá ní kíkí láìláìláàláò àbùdúò tí ṣèíkì tí a bá ṣe ètò pẹ̀lú àràbà Ifálékè, bàbá wa àràbà Ifálékè ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ẹ jẹ́ ká wò ó, ká yẹ̀ ẹ́ wò dáadáa fún àǹfààní àwọn èèyàn wa tó ń bọ̀ nínú ìṣẹ̀ṣe kán lè mọ̀ wípé kò ń ṣe gbogbo odù Ifá tí àwọn èèyàn bá sọ lórí ayélujára ni ó jẹ́ Ifá gidi. Àwọn àgbélẹ̀rọ ló pọ̀ nínú àwọn odù Ifá wọ̀nyí. Ṣé ẹ mọ̀, ìwé àwọn bàbá wa ti ṣe ìwádìí wọn kó tó di pé wọ́n kọ àwọn ìwé báyìí jáde. Ṣẹ rí ìwé eléyìí ó ti pẹ́ tí wọ́n ti ṣe ìwé yìí, a máa yẹ̀ ẹ́ wò. Eléyìí náà láti ọwọ́ bàbá wa Wálé Abímbọ́lá, a máa yẹ̀ òun náà wò. Eléyìí láti ọwọ́ bàbá wa olóyè Ifálérè, a máa yẹ̀ eléyìí náà wò. A wá yẹ̀ eléyìí náà wò láti ọwọ́ bàbá wa àràbà Ifálékè Àwórelà, a wá yẹ̀ wọ́n wò lẹ́yọ kọ̀ọ̀kan. Eléyìí òyìnbó leléyìí, the Holy Book of Ifá Àdìmúlà, a máa yẹ̀ wọ́n wò lẹ́yọ kọ̀ọ̀kan ká wò ó pé ṣé lóòótọ́ tiẹ̀ ni òtúrá méjì ó sọ̀rọ̀. Tá bá ti yẹ gbogbo àwọn ìwé wọ̀nyí wò, orí eléyìí báyìí mẹ́wàá ni wọ́n fi sọ̀rọ̀ nípa odù Ifá kọ̀ọ̀kan tó jẹ́ ojú odù. Ojú odù ni eléyìí, 16 major odù Ifá. Eléyìí náà ojú odù ni. Ṣùgbọ́n àwọn mẹ́ta tó kù yìí, àwọn 256 odù Ifá ni wọ́n. Mo dẹ̀ mọ̀ wípé a máa lè rí òtúrá méjì nínú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ká yẹ̀ ẹ́ wò, ẹ máa bá wa ká lọ, ẹ jẹ́ ká wá wò ó. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú eléyìí tó ní bíi mẹ́wàá ọ̀nà mẹ́wàá ni wọ́n fi sọ̀rọ̀ nípa odù Ifá yìí. Ẹ jẹ́ kí n mú ká wá máa sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Tí bá ti mú, màá wá máa mú àwọn tó kù. Ká wo nǹkan tí òtúrá méjì sọ nínú àwọn ìwé wọ̀nyí, ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ kí n wá wo ìwé ojúlówó oríkì Ifá láti ọwọ́ àgbàawo olóyè A. Fáṣínà Agboola, àràbà Èkó ti ìgbàanì. Ìwé yìí, ṣẹ rí ìgbà tí wọ́n ti ṣe ìwé yìí báyìí? First published 1989. First published 1989. Ṣé ẹ ti rí báyìí? First published 1989. Ẹ jẹ́ kí n wá lọ wo ibi tí òtúrá méjì wà ńbẹ̀. Òtúrá méjì. Ṣé ẹ ti rí báyìí? Òun ni ó wà ní ipò ìkẹtàlá, péèjì ẹ̀ 184. Ẹ jẹ́ ká lọ wò ó. 184. Òtúrá méjì. Ṣé ẹ ti rí báyìí? Kí n má gbà yín ní àkókò jù, a kàn máa lọ sí àwọn nǹkan tí Ifá náà sọ̀rọ̀ nípa ní ẹyọ kọ̀ọ̀kan. A à ní ka gbogbo ìtàn náà. Tẹ́ bá fẹ́ mọ gbogbo ìtàn náà, ẹ lè kàn sí mi kẹ́ ẹ ra ìwé yìí, kẹ́ ẹ rà kan ní ara ìwé yìí. Ẹ jẹ́ ká wo ojú ewé àkọ́kọ́, ìyẹn ní first verse ní òtúrá méjì yìí. Ifá pé ẹni tó dá òtúrá méjì, Ifá pé eléyìí nì ó fẹ́ lọ sí ibì kan ni ó torí ẹ̀ dáfá. Ìdí tẹ́ni yẹn ṣe wá dáfá nìyẹn, wípé ó fẹ́ lọ sí ibì kan. Àbí ìkan ló fẹ́ lọ gbà lọ́wọ́ èèyàn pé ìkan yìí le tóun lọ́wọ́ kí wọ́n lè fún un ló torí ẹ̀ dáfá. Ifá pé ire náà yóò tó o lọ́wọ́. Ṣé ẹ ti rí abala kan tí Ifá yìí fi sọ̀rọ̀ báyìí? A à ní lè ka gbogbo ìtàn yẹn láti ìbẹ̀rẹ̀ dé gbogbo bó ṣe ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé kò sọ̀rọ̀ nípa wípé kán kírun ní ti abala àkọ́kọ́. Ẹ jẹ́ ká lọ sí abala kejì. Ọ̀nà mẹ́wàá ni wọ́n kí Ifá ti teléyìí. Ẹ jẹ́ ká wá lọ sí ibi ìkejì. Ibi kejì sọ wípé Ifá lóun sì pé ire ajé fún ẹni tó dá Ifá yìí. Ire ajé ni ó fẹnu bà níbí báyìí. Ifá pé ojú owó ló ń pọ́n ẹni náà. Ṣé ẹ ti rí báyìí?
mi ì ní lè ka gbogbo ẹ̀ tán gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Tẹ́ bá fẹ́ ìwé yìí ẹ lè kàn sí mi kẹ́ ẹ rà á. Ẹ jẹ́ ká lọ síbi ìkẹta. Ifá pé ẹni tó dá ifá yìí pé kó rúbọ àwọn aráyé àti àjẹ́. Ifá pé òun ò ní jẹ́ kí wọ́n ṣe ìdíwọ́ fún un. Ṣé ẹ ti rí báyìí pé kò sọ̀rọ̀ nípa wípé láìláìlàlá àbí wọ́n sọ̀rọ̀ nípa kí wọ́n kírun. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Níbi ìkẹrin, Ifá pé ẹni tó dá ifá yìí pé kó rúbọ àṣedànù. Ifá lóun ò ní jẹ́ kó ṣe àṣedànù. Tẹ́ bá wo bí wọ́n ṣe kì í, kò sí nǹkan tó jọ wípé wọ́n ń sọ̀rọ̀ nípa kùránì àbí nípa lárúbáwá àbí wọ́n ń sọ̀rọ̀ nípa kéwú. Ṣé ẹ rí pé ifá eléyìí ò kí ń ṣe àgbélẹ̀rọ. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ibi ìkarùn-ún leléyìí. Ifá ní òun ń bá ẹnìkan wí. Ifá pé eléyìí ní kó rúbọ kẹ́nu ẹ̀ ó má kóbá a. Kẹ́ni ẹni náà má kóbá a. Ọ̀rọ̀ ẹnu là ń sọ níbí báyìí nísìnyí. Ẹ jẹ́ ká lọ síbi ìkẹfà. Ifá pé kí ẹni náà rúbọ. Ifá lóun pé ire obìnrin fún un. Ṣé ẹ rí pé ire obìnrin ni ó wà níbí báyìí. Kò sí nǹkan tó jọ à ń kírun níbí báyìí o. Ifá pé obìnrin náà yóò sì bí ọmọ púpọ̀. Ṣé ẹ ti rí báyìí. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ibi ìkẹrin rèé o. Ibi ìkẹfà rèé o. Ibi ìkẹfà. Ibi ìkeje. Ifá pé òun ò ní jẹ́ kí eléèní ó kú. Bí òtúrá méjì ti ń wí nìyẹn. Ifá lóun pé ire àìkú fún ẹni náà. Ṣé ẹ ti rí báyìí pé ire àìkú kò jọ pé kẹ́ni náà kó lọ kírun o àbí kó lọ ṣe láìláìlàlá o. Àwọn kan dárúkọ àbùdú o. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ìkẹjọ rèé o. Ifá pé ẹnìkan ló dá fá yẹn. Ifá pé ẹjọ́ kan ló ń ṣe ló torí ẹ̀ dáfá. Pé òun lè jàre ẹjọ́ yìí. Ẹni tó bá lẹ́jọ́ ni ifá yìí jáde sí. Ẹni tó lọ sọ́dọ̀ babaláwo ó ní ẹjọ́ bóyá ní court àbí níbikíbi. Ifá ní pé òun á jẹ́ kó jàre bọ́ ńbẹ̀. Tí ó sì máa bọ́ nínú ẹ̀. Kò sọ̀rọ̀ nípa wípé à ń lọ sí mọ́ṣáláṣí àbí à ń kírun àbí à ń sọ láìláìlàlá o. Ìkẹsàn-án rèé o. Ifá pé kí ẹni yẹn ó bọ orí. Ifá pé òun pé ire ìrọ̀rùn fún un. Ifá pé eléyìí ó ṣoríire. Ṣé ẹ ti rí báyìí pé nǹkan tí ifá yìí ń sọ ní abala kẹsàn-án nìyẹn. Abala kẹwàá. Ifá ní òun pé ire fún ẹni tó dá òtúrá méjì. Ifá pé òun ò ní jẹ́ kí eléèní ó tẹ́. Ẹ jẹ́ kí n wá gbé ìwé mímọ́ Ifá ẹ̀sìn àkọ́dá Olódùmarè. Ẹ jẹ́ ká yẹ nǹkan tí ó wà nínú ojú ewé òtúrá méjì níbẹ̀. Òtúrá méjì rèé o. Ṣé ẹ ti rí báyìí. Tẹ́ bá kà á, apá ẹsẹ̀ àṣẹ pípa àṣẹ ifá náà. Ẹ jẹ́ ká fi àṣẹ ifá yẹn náà sílẹ̀. Ká lọ síbi tí nǹkan tí ifá yìí ń sọ̀rọ̀ nípa. Ká má gbà yín lákòókò. Odù ifá yìí sọ fún ẹni tí odù ifá yìí yọ sí ìbéèrè rẹ̀ pé ọ̀nà bí irúnmọlẹ̀ rẹ̀ kò ṣe ní parẹ́ ni kí ó mú ojú tó. Odù ifá yìí sọ fún ẹni tí ó yọ sí ìbéèrè rẹ̀ pé ọ̀nà bí irúnmọlẹ̀ rẹ̀ kò ṣe ní parẹ́ ni kí ó mójútó. Bí irúnmọlẹ̀ kò bá ti parẹ́, òun náà kò ní parẹ́. Bákan náà, iṣẹ́ tí ó bá ń ṣe kí ó máa fi kọ́ ọmọ rẹ̀. Ṣé ẹ ti rí báyìí. Apá kejì ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí apá kejì ẹ̀. Àṣẹ ifá náà rèé. Àwọn orin tó wà nínú ifá náà nìyí. Ẹ wá jẹ́ ká lọ síbi tí àlàyé fún oníbéèrè wà. Tí
Tí odù Ifá yìí bá yọ sí ìbéèrè rẹ, Ifá náà ń sọ fún ọ pé kí o lọ pèsè fún àwọn ìyàmì àjẹ́. Ṣé ẹ mọ̀ pé ó wà nínú odù Ifá tí a sọ tán lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ àjẹ́ ní ìdí ìrókò. Ṣé ẹ ti rí báyìí pé kò sọ̀rọ̀ nípa àwọn oríkì pé kán máa kí Ifá láìláìláìláò. Ẹ jẹ́ ká mú eléyìí sílẹ̀. Ẹ jẹ́ ká wá mú ti bàbá wa Àràbà Ifálékè Àwórelà ká wo nǹkan tí ó wà ńbẹ̀. Ṣé ẹ rí òtúrá rẹ̀? Ìwé ìmọ̀ leléyìí, ìwé ìmọ̀. Ìtàn rẹ̀ rèé. Ọtí mímu ní ń ba iyè jẹ́. Ọtí mímu ní ń ba iyè jẹ́. Ibi ọtí ni wọ́n ti ń mú alágbára. Ó ń sọ̀rọ̀ nípa ọtí mímu. Ó ń sọ̀rọ̀ nípa nǹkan tí ọtí mímu lè ṣe fúnyàn. Ṣé ẹ mọ̀ pé kò sọ̀rọ̀ nípa láìláìláìláò. Ẹ tún wá wo apá kejì níbí báyìí. Mo lérò pé ẹ lè wo àwọn bíbà yìí fúnra yín kẹ́ ẹ lè rí kà. Ẹ rí ibi ìtàn Ifá níbí báyìí ní apá kejì. Ẹ rí òtúrá rèé, ó wà ní àárín ìdè àìsàn ara ni. Inú ìgbèkùn ló wà. Kò gbádùn, kò tún ní òmìnira. Ṣé ẹ ti rí báyìí pé ó sọ̀rọ̀ nípa kéèyàn lọ kírun. Ṣé ẹ ti rí báyìí? Tẹ́ bá ra ìwé yìí, ẹ máa lè yẹ̀ ẹ́ wò. Nǹkan tó wà ní eléyìí òyìnbó ni wọ́n fi kọ eléyìí òyìnbó bí ìgbà tó jẹ́ pé nǹkan tó wà níbí báyìí náà ló wà níbí báyìí ni. Ṣùgbọ́n eléyìí ni màá máa fi wá nínú fídíò tó ń bọ̀, màá wá fi wọ̀nyí nǹkan tí òtúrá sọ níbí báyìí. Bóyá bíbà yìí o láti máa wá wò bóyá Ifá sọ̀rọ̀ nípa ìmọ̀le o àbí Ifá ò sọ̀rọ̀ nípa ìmọ̀le o. Nínú fídíò mi tó ń bọ̀, mo máa yẹ nǹkan tí òtúrá méjì wà nínú bíbà yìí. Nǹkan tí òtúrá méjì sọ nínú bíbà yìí. Ibi láti máa rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ máa bá wa kálọ. Lórí ètò yìí náà ni a ti ń gbé àṣà wa lárugẹ.